ẹjọ́ kí náà ló mú 2 - 1 kí nìyẹn something lọ mi ìwò mo kàn rí wọn ló ní òun I show them why are you so jealous of what people are making on their page, motherfucker? Kí ló kọ́ ẹ pẹ̀lú? Mami Water is here for inspiration for our upcoming TV series. Ìyẹn mà ti lose in revenue tiẹ̀ torí yẹn ò rí show stream látọjọ́ ìbáyìísìn. Big loss nínú revenue. Big. Somebody said, Egbo, which movie are we talking about? JJC lẹ́yìn o, ẹ̀ẹ́dẹ̀ lè já mọ́. Ẹnu mi kọ́lẹ̀ tí máa gbọ́ pé àṣìṣà kù. In tó ṣẹlẹ̀ ni ó pé wọ́n ní Dẹ̀jọ́ tó fúlù sẹ́ wọ́n ló produce movie kan kó tó di ó pass away. Nínú movie yẹn, Madam Sajẹ àti Fàlíwèrèpè àwọn méjì jẹ́ ìyálé àti ìyàwó. So ìyálé àti ìyàwó tó jẹ́ Madam Sajẹ àti Fàlíwèrèpè wọ́n wá ní kán wá fún interview. Ibi tán ti lọ fún interview tí Madam Sajẹ ẹ ṣá mọ̀ pẹ́nu Madam Sajẹ mú gan. Fàlíwèrèpè dẹ̀ ni òun náà ò gbádùn. Ṣé ó yé yín bẹ́ẹ̀ yẹn? Tán ti lọ fún program yẹn nínú movie yẹn tá a wò lórí Netflix. Bí Madam Sajẹ ṣe ń pariwo nìyẹn. Madam Sajẹ happens to be the major celebrity nínú movie yẹn. Èmi wá sọ pé nígbà tí kí náà ti ń pè ìgbà tó produce movie yẹn ó yẹ kó tiẹ̀ wo celebrity status Madam Sajẹ pé okay o Madam Sajẹ celebrity ni o the other person Fàlíwèrèpè celebrity lòun náà ṣùgbọ́n can you stop calling me celebrity lòun náà ṣùgbọ́n celebrity tiẹ̀ kò lélẹ̀ tó ti Madam Sajẹ ipe ó yẹ kó tiẹ̀ fi Mercy kó tamper Mercy Kini kò yé yín wọn ọ̀rọ̀ yẹn mọ́ Madam Sajẹ lára àti Sajẹ o àti Fàlíwèrèpè gbọ̀ngàn nọ́mbà tí wọ́n sí ẹ̀yìn counter ọ̀dọ̀ wọn kọ́kọ́ ṣí sẹ́ẹ̀lì fún Madam Sajẹ ṣó yé yín pé kí Madam èmi ò tiẹ̀ wá mọ̀ pé òfin ò mọ star pé ó yẹ kí òfin tiẹ̀ wò pé celebrity ni wọ́n nínú movie yẹn dùn gan ẹ̀kọ́ pọ̀ tá a lè kọ́ nínú movie yẹn so nọ́mbà gbá Madam Sajẹ àti Fàlíwèrèpè nọ́mbà ṣílẹ̀kùn sẹ́ẹ̀lì fáwọn méjì pé kàn wọbẹ̀ lọ ọlọ́run má jẹ́ àwọnú sẹ́ẹ̀lì ló kọ Jésù so bí Madam Sajẹ ṣàṣe ń pariwo ẹjọ́ ẹ má bínú ẹjọ́ ẹ má bínú kíní kan ok òun ṣe múvì lórí kíní kò débí o ó yá àti Sajẹ àti Fàlíwèrèpè ó yẹ bọ́ sẹ́yìn káúntà bọ́n ṣe ti àwọn méjì síbẹ̀ fún 3 hours nìyẹn ṣóyè yìí so èmi wá sọ pé Dẹ̀jọ́ kò ṣe múvì yẹn dáadáa àti Madam Sajẹ àti Fàlíwèrèpè inú sẹ́ẹ̀lì ló yẹ kán tì wọ́n mọ́ fún bíi 5 hours kán nọra wọn fẹ́ fọ́ lójú kán bẹ́ra wọn lójú kán nọra wọn gidi gan wọ́n ṣá sọ pé àti ẹ̀wà mọ̀ ṣé Fàlíwèrèpè ni àbí Madam Sajẹ nínú múvì yẹn ẹ mọ̀ níbi tán ti ń ṣe interrogation yẹn Madam Sajẹ wà lọ ń rìkọ́ọ̀dù so wọ́n kò ṣàyè yín ẹ ṣáà mọ̀ bó ṣe ń lọ ṣá múvì yẹn ṣá dùn gan múvì yẹn dùn ó wà lórí Netflix so tẹ́ ẹ bá fẹ́ place order fún múvì yẹn ẹ contact Alujo FM wọ́n market ẹ̀ wọ́n dẹ̀ ń distribute ẹ̀ wọ́n distribute ẹ̀ wọ́n market ẹ̀ worldwide ọ̀gá àyẹ̀wò àdáhànídàmú ìṣàn èmi ò máa ra yé òṣì
ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣí ẹ̀ṣẹ́ òye o. Ọdúnladé Ọdúnkọ́lá Ọdúnladé náà wà ní múvì yẹn. Ọdúnladé wà ń bẹ̀. Àjọ wà ní location. Ẹ mọ̀ ìgbà tá a máa ń lọ location. So ìyẹn ọkọ wọn tó wá jẹ́ Dẹ̀jọ Túfúlù, ìyẹn Dìdìrìn dandan ọkọ wọn. Ọkọ wọn ò wọlé ní tiẹ̀, ọkọ wọn wà wájú ta. Níyẹn Dẹ̀jọ Túfúlù ọkọ. Pé wọn ọkọ wọn dẹ̀ ni kò clear torí arìndè dandan yọ nìyẹn tiẹ̀. Ẹ ṣá mọ̀ bí Dẹ̀jọ ṣe máa ń ṣe bí you say wetin? Ọdúnladé ni ọ̀gá ọlọ́pàá. Ọmọladé, you've watched that movie? Wow! Ọmọladé lèmi yìí, bèbí yìí good gan. Ó ti wo movie yẹn nìyẹn o. Bẹ́ẹ̀ ni ó lọ̀gá ọlọ́pàá. So ìgbà tó wá yá tí gbogbo ẹ̀ṣẹ̀ tó ṣàṣe tó ṣàṣẹ̀ tó ṣe, so Dẹ̀jọ wá wọlé. Nígbà tó wá wọlé, ṣé o pé ìgbà tí wọ́n dẹ̀ ti mú Fàlíwèrè pé àti Madam Ṣadé tó jẹ́ ọkọ àti ìyàwó, ṣé mọ̀ pé ìgbà tí Dẹ̀jọ wọnú ilé nínú múvì yẹn, ṣé bó yẹ kó ní àẹjọ ìṣàánú mi o, àẹjọ àti ìyálé àti ìyàwó ẹjọ ẹ ràn mí lọ́wọ́. Ṣé ni Dẹ̀jọ Túfúlù kan tó ń ṣe bí arìndìn ló ṣàárín lọ ló ń rìn bọ̀. Kí ló ń ṣe Dẹ̀jọ tó ń ṣe báyìí sí? But you know, very nice movie though. Nice movie. Ṣẹ̀rí pàwọ̀ parọ́ ń bì. Àbá parọ́ pé ẹnìkan ló lulẹ̀ ẹnìkan ni ò lulẹ̀. Nǹkan táwa rí nínú múvì yẹn ni pé àwọn méjèèjì náà jọ ti sínú náà sílẹ̀kùn sẹ́ẹ̀lì fún pé ẹwọ́ bẹ̀lẹ̀ lọ́nà ara yín mọ́bẹ̀. Nígbà tá a ti ń bá yín sọ̀rọ̀ tẹ́ẹ̀nì fúnra yín lọ́rọ̀ sọ, èwo ló ṣí. Ọdúnladé, nice movie man, fantastic movie. Keep it up, keep it up, keep it up. So movie yẹn ni mo ní kémi wá promote láàárọ̀ ẹ pé ẹ jọ ẹ bá wa bò wìtìwìtì. Ìjà orogún méjì nínú sẹ́ẹ̀lì ní title movie. Wọ́n ní ìjà orogún, sorry movie mo get the title wrong. Ìjà orogún ìyálé àti ìyàwó nínú sẹ́ẹ̀lì. Kí n déètì àná 27/09/2022. Ìjà orogún ìyálé àti ìyàwó nínú sẹ́ẹ̀lì. Nice movie, marketed and distributed by Dẹ̀jọ Túfúlù of blessed memory. May he so rest in peace. Ó dẹ̀ wà available lọ́dọ̀ Alujo níbi tí wọ́n ti market yẹ. Tẹ́ bá fẹ́ ra movie yẹn, ẹ contact Alujo FM. Wọ́n bò, ẹ bá wa bò kẹ́ ẹ bò wìtì. So Alujo is the director and house of TMS is the marketer. Something like that. Àyẹ̀wò àdá. Àwa kàn bá wọn ṣe advert ni o. Ẹ má gbàgbé pé Golden Eden Cosmetics wọ́n máa bẹ̀rẹ̀ sales wọn ní on the day o. Ọlọ́mọdé àbí ọmọ tẹ̀wọ̀n dé o. Ṣé ẹ mọ̀ pé lọ́wọ́lọ́wọ́ báyìí ṣé ẹ mọ̀ pé ìyàwó lóyún wàláhì tàláhì wọ́n rò ó pé òkè pé bóyá ó gbóyún ẹyẹ síkùn ó tún gbóyún yẹn wọnú sẹ́ẹ̀lì mi o. So tá bá máa sọ ọmọ yẹn ló kọ́ sí aṣọ ní tẹ̀wọ̀n dé of ẹ̀wọ̀n láǹdì. Ọ̀gá. So ẹ bá wa bo movie yẹn wìtì mi ò mọ̀ bóyá Alujo máa bá wa promote movie yẹn àmọ́ ṣe mọ̀ pé radio station làwọn tí ń ṣiṣẹ́ tiwọn, professional làwọn, blogger làwà àbí gbogbo update táwa bá ti rí àwa máa debunk ẹ̀ lórí ibi àbí understand. Gbogbo update táwa ti rí a máa debunk ẹ̀ bí ẹ máa fi fọ́ọ̀kì kó alómi ọbẹ̀ jẹ lórí Facebook. Someone said, Busted, that movie is very interesting. No,
but I would like to watch it on this platform. Ṣé ká wá stream ẹ̀ later ni? Bóyá ká stream ẹ̀ later. Ish. Àti ẹ̀ wá mọ̀. Àjọkẹ́ Friday àkókò. Gbogbo kini yẹn dùn mọ́ mi gan lọ. Gbogbo múfì yẹn dùn mọ́ mi gan. Ẹ má gbàgbé tẹ́ bá tún fẹ́ máa rí more update lórí múfì yẹn. Tẹ́ fẹ́ máa rí àwọn correct updates lórí múfì yẹn. Tẹ́ fẹ́ máa rí àwọn update gidi. What's that? Ṣé rí Pinky Pius yẹn àjẹ́ lẹni tó wà ní under Pinky Pius. No.